èmi ti kọ́ pa ọlọ́mọdé àkọ́pá kọ́yè kéèyàn tó lè ronú irú oore báyìí inú orin báyìí. bàbá ìwọ ti ń ṣoore báwa ta ò mọ yìí. báyé bá ṣe é lóore wọ́n dúró tì í wọ́n ní kò kí wọ́n láàárọ̀ kò kí wọ́n lọ́sàn-án lálẹ́. bó bá ṣe é lóore wọ́n tún ṣe screenshot wọ́n ní òòrà láàárẹ̀ ẹ̀ èmi mo fún lówó lánàá. ọlọ́run nìkan òun ló ń ṣoore tí kì í tìrẹ̀ fún láyé. bó bá ṣe é lóore oore ìtọ́ lọ́wọ́ ẹ̀rín oore òtọ́ lọ́wọ́ ẹ̀rín àánú òtọ́ lọ́wọ́ ẹ̀rín kí ló dé tó fẹ́ jòwú. ọba tí ń ṣoore ọba tí ń ṣoore ọba tí ń ṣoore ọba tí ń ṣoore ìwọ tó ń ṣoore báwa tó mọ̀ yìí ó ti gbà fún rẹ̀ bàbá. ọba tí ń ṣoore fún mi mo wá yìnyín o. kò dẹ̀ torí ẹ rí olóhùn òṣèwà lóore mọ́ ọlọ́run yóò máa jẹ́ lọ. bó ṣe é lóore bó rántí dúpẹ́ kò tilẹ̀ wó bẹ́ẹ̀ olóore àjẹjẹ tán ìwọ ló ń ṣoore báwa á ta òde mú yìí o. ọba tí ṣoore ọba tí. Àjùlọ mọ́ kàn mí náà, mọ́ kàn mí náà. Ìgbà táyé sàkóso.
ọba tó gbélé ayé ro mo mà nìyàn o. Ó gbélé ayé sórí omi kò dẹ̀rù rí. Aya. Ó gbélé ayé sórí omi kò dẹ̀ ṣubú rí. Ẹ wo bí ilé ayé ṣe dúró, ọwọ́ wo ló gbé dúró. Ó wà nínú ọ̀run, ó ń ṣiṣẹ́ àrà nílé ayé. Ìwọ ló wà ń sóore, káwá ta òun yìí o. Gbogbo tó wà fún wa, gbébi délẹ̀. Ọba tí ṣoore fún mi lọ. Mo wá ìwọ o. Bàbá ìwọ tó ṣoore bẹ́ẹ̀ni tí o mọ̀ lọ. Gbogbo sì wà fún ọ. Ọba tó ṣoore. Ọba tí ṣoore fún mi lọ ìwọ. Mo wá ìwọ o. Bàbá ìwọ tó ṣoore bẹ́ẹ̀ni. Gbogbo list kó wálẹ̀ kó wálẹ̀. Ibi ìjọba wà progression yìí náà ní kó máa lọ bẹ́ẹ̀. Progression. Ibi ìjọba wà bá ṣe wà. Kó wálẹ̀. Yé oṣù bàrẹ̀ rẹ̀ o, oṣù bàrẹ̀ rẹ̀ o. Oṣù bàrẹ̀ rẹ̀ o, oṣù bàrẹ̀ rẹ̀ o. Oṣù bàrẹ̀ rẹ̀ o, oṣù bàrẹ̀ rẹ̀ o. Ọlọ́run mo gbé ọkọ̀. Oṣù bàrẹ̀ rẹ̀ o, oṣù bàrẹ̀ rẹ̀ o, oṣù bàrẹ̀ rẹ̀ o. Oṣù bàrẹ̀ rẹ̀ o, oṣù bàrẹ̀ rẹ̀ o. Oṣù bàrẹ̀ rẹ̀ o, oṣù bàrẹ̀ rẹ̀ o. Mama, ó ní bí mo ṣe máa ń kọ́. Lórí nọ́mbà yẹn. Lórí ọwọ́ yẹn, torí lílọ bíbọ̀ ẹ̀dá láyé ọwọ́ ẹ̀ ló wà. Jíjẹ́ mi mú òwe ènìyàn, bàbá ló ń pèsè. Gbogbo tó dá sí lóye, a ó fi yín bọ̀ ọmọ rere tó mú wọn. Owó ta ìṣe dédé ọmọ yẹn kalẹ̀, ojú sọ sáyé dédé. There is nothing you cannot do. There is no mountain. There's no mountain you cannot move. You have said you will do. You have a track record of giving your words. There is nothing you cannot do. There is no mountain you cannot move. There's no mountain You you cannot move. said you will do it. You have a track record. Why do Ọba tó go on? Ìwọ tó ṣe, ìwọ tó ṣe. Thank you so much. Please give us your name, your Instagram handle. Thank you. God bless you. My That is- Instagram handle is Oh, at @Iam_Ajilo Jesu. Ajilo Jesu, Ajilo Jesus. Just press anyone. Jesu, Jesus, anyone. Thank you so much. On all Back up. TikTok, Facebook, Back up. Instagram, YouTube. Thank Back you. up. thank you, Ajula Jesu. Yes. All right, so we meet tomorrow. Bye.